èló ni. 10,000. 15,000. Màá fún ẹ ní 15,000. Ẹ dá lọ́rẹ̀ nítorí Ọlọ́run. Kò sí tó máa jẹ́. Chief Otira. Chief ti travel. If Muyi no come. Mo ní Chief Otira. Oṣù tó ń bọ̀ máa kúrò nílé. Ọ̀gá, kí ni mo ṣe sà? Ìbálájá tó ń tògbóró, ìbájọ gẹ́gẹ́ tó ń ta gbàgbà, alukóńdó ayé wọn ẹ dojúkọra wọn ìbálùbẹ̀m̀bí abojú lókèlókè. Ọmọ máa rìn ìrìn òṣèrú eléyìí. Ikú ló fi ṣeré. Ikú èpẹta lójú wọn. Ọ̀kan dí olúfẹ́ ò gbọ́dọ̀ wúgbédi, ẹ̀yìn kùlé olúfẹ́ ò gbọ́dọ̀ sí mi ní jọjọ. Mo ṣe òun ní ìyeyè, mo wá ṣe àwọn ní igi tó ní wọ́n ní igi kígi nígbà kú ìyeyè ikú. Ẹ wo, ẹ fi wọ́n lẹ̀ sí fún ẹ kó máa bá tiwọn lọ́kọ́ lọ kú síwájú. Mo fẹ́ fẹ́ jẹ́ òdùdù kan sóyè tẹ́ ẹ bá ṣe tán. Bí mo ń gbọ́jà fún mi kì í bá mi fi tọ́ sí sí. Ó ṣẹ́jú ẹ̀ náà, wọn káwọn fámìlì ẹ̀ ló ra oúnjẹ sí mi. Owó ti yí ẹ náà, táwọn òfin wọn náà ló ṣe. Àwọn ọmọ tí mo jọ ọmọ tálíkà ni. Kó tó kúrò máa fún ẹ 100 cash.